Yeah. Urhobo melokpa mi munebio. Ukpetukpeta amlegodi egodi groupe. O marierie oya mukoko. Udi onyola wa madabi roku ka dawa sejobi. Owe mo vovo udi se roku apo. Gba no fi agba ya me. Udi to bo yonlo ekere yan le obo jebe ko mi woru e. Bi si agwari o. Yeah. Ojo e ko yan wa. Onde kasa dia boy ride geto. Gba no fi agba ya me. Ka heverobe o marukolo ka heverobe na. Ine no ka heverobe o marukolo na ka emiemiwe. Ine no ka emiemiwe o marukolo na ka heverobe o. Yomi no ka heverobe o marukolo na ka heverobe o. Ujo ka heverobe o marukolo na ka heverobe Tony. Ige no ka heverobe o marukolo me ka heverobe o. Yo momo. Ude ka heverobe o marukolo me ka heverobe. Ukworo. Ujo ka heverobe o marukolo ka heverobe o. No ka heverobe o marukolo me ka heverobe. Ukworo me ka heverobe o marukolo me ka miemiwe o. Ukworo na ka heverobe o marukolo me ka heverobe. Akpa merere lo jare o marukolo me ka miemiwe. Ukworo na ka heverobe o marukolo me ka heverobe. Ukeyo milio. Ukworo me ka heverobe. Eje o di popo oborokwo ni yo ye abu gege sakono me ono ni oboro nuda keri do mele bi kwa ya me vugoro me afure do mele bi kwa ya me o vugoro me afure olagboro pokure lokeru veje ti ya me ore me woro kufia Akimi mo na mere, to mere ti kwa ya me fukolo me afure. To mere ti kwa ya me tukolo me afure. Anayo. To mere ti kwa ya me tukolo me afure. Akolo keruwe. Oye ti na me akọ me wọlọ kufia tọ. Jami fe na mere. To mere ti kwa ya me tukolo me afure. Mere ti kwa ya me fukolo me afure. To mere ti kwa ya me o fukolo me afure. Ọlápẹ̀lú pokure lókèrúwé ṣe ti yànbẹ akọ me wọlọ kufia. Akimi wọn na mere to mere ti kwa ya me o duru koro afure. To mere ti kwa ya me tukolo me na afure. Anayo. Ti kwa ya me tukolo me na afure. Akimi wo na mere, Okeni ma o. ti kwa ya me tukolo me afure. Alágbálọ́gbọ́ gbòòrè lókèrú èjè ti ya mi wọ́n tán. To mere ti kwa ya me tukolo me afure. Èjọ́ tó wá ríè. To mere ti kwa ya me tukolo me afure. Alágbálọ́gbọ́ gbòòrè lókèrú èjè ti ya mi. To mere ti kwa ya me tukolo me afure. Akimi wọn na mere mi fi kwa ya mi ké kúrẹ́kúrẹ́. Mere ti kwa ya me tukolo me afure. Adé àrùwọ̀rọ̀ náà ọdẹ́jọ́ yẹn ọ̀ wá. Mere ti kwa ya me tukolo me afure. Òbòrò kẹ́lẹ́kọ̀ọ́ rẹ̀ nù ọ̀nà òrì bí wòrò. To mere ti kwa ya me tukolo me afure. Alágbálọ́gbọ́ gbòòrè lókèrú èjè ti ya mi. To mere ti kwa ya me tukolo me afure. Akimi wọn na mere akọ mi ké kúrẹ́kúrẹ́. To mere ti kwa ya me tukolo me afure. Tọ̀yọ̀ ń wáyé Yorùbá wẹ̀ mọ́mẹ́ Prọfẹ̀sọ̀ M.E. Arhibo. To mere ti kwa ya me Okuri foto. tukolo me afure. Ọmọ lókè kò yí kéde kẹwọ́ aṣọ kẹwọ́ náà. Kọ yí sùn ìwé kékeré obi ẹ̀mẹ́nu wọn lànà mẹ́. Mere ti kwa ya Làwọn me bẹ̀rẹ̀ wọ́n yà kọ́ ẹ̀ náà kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀.
ti bọ̀ yòó ní ẹ̀fọ́ bàbá. alágbára gbogbo rẹ̀ ló kẹ́lu rẹ̀ ṣé ti yá mẹ́. olo ni mi kewu owu pé rafa bẹ̀rẹ̀ jẹ́. oye ikú kókóré mọ̀dẹ́kẹ́lẹ́ Providence Social Club of Nigeria. ògìdàgbà arúgbógbò náà ó ṣe fìrè kọ́ yìí ṣe. àtọ̀bọ́kà nínú wọn náà. ọ̀pọ̀lọpọ̀ gbòǹgbò yíyan ìròyìn ẹ̀kọ́ yìí ó bò tí o. ìjàbọ̀ lógìdàgbàrà àbòwò kọ́ yìí ṣe. àbòwò Sunday. ògìdàtọ̀ ẹnu kọ́ ẹ̀ wọ́ra. ojú ìwọ kọwọ èsì àpèrè Jonathan nínú ẹnu wọn la MD Journalist Nigeria Limited treasurer arúgbókò náà oyún olùkọwẹ. iyú ìmọ̀ọ́dúnwọ̀rọ̀ mẹ́ra fúre tó ní súnlé. ojú ìwọ kọwọ àgàdàgbà ẹsẹ̀ nínú wọn la. na imi so dana oyo to taru koko na enu wora yìí mo gbogbo yẹ ká kó bèrè kọ. ìjọ ni mo gbogbo yẹ ká kó bèrè kọ. Secretary General àkójọ fún mi wẹ́rẹ́ akárú ẹ̀rí ọ̀bọ̀. orúkọ fún mi yọ̀rọ̀ yóò fi hàn. Mr. Esasa Emenuka Ewora. Mr. Esasa, the financial secretary. Ọ̀pọ̀lọpọ̀ kúwé ìyọ̀mìíràn yìí yóò wò di òṣàṣà. Oje ọkẹ Honorable Atọ Ọ̀sẹ̀bọ̀hárẹ̀, the managing director PA Motors Nigeria Limited. Ẹnu wọ́n ra ọ̀dọ̀ rẹ̀. Atọ Acrobatic. Ẹnu wọ́n ra. Mọ gbogbo yẹ ká kó bìrè kọ̀bọ̀. ìyá ni mo gbogbo yẹ ká kó bìrè kọ̀. ìpáyà mọ́ asunlẹ̀ lórí rẹ̀. Akoko kẹ́lẹ́ Chief Morrison olórí di Obaseki one afugẹ́lẹ̀ kingdom. Oyo ikọ̀ wọ ẹsẹ̀ mọ́nà ìyàwó méje. Ẹnu ẹnu wọn yà pọ̀ wẹ́rà. Owó tani péjọ bí yàn pọ̀ nàjà wọ́n ti yàn pọ̀. Adájà fi bọ̀rọ̀ etí ìyọ̀ ìpò ẹjọ́ bí dẹ́rẹ̀ nugẹ́rì bọ̀rọ̀. Ọjà nàátànà òdèrè máa ní péjọ bí yọ. Wékùn yẹ kò lórí yìí. Ó tá yìí mẹ́la. Ẹnìkùn nù ẹ́ sí yọ. Nínú wọn la oyún omi kọ wẹ àpò owó yẹn náà ìpéjọ bí wọ́n bọ̀ wọ́ wọ́n jẹ́ lẹ́lẹ̀. Gbẹ́lẹ̀lẹ̀ olórí náà fún àbọ̀ náà ọmọdé wọn yóò rúru ọ̀gbọ̀n náà lọ́pọ̀ bọ̀ bọ̀ wọ́. Ìfọ̀tún náà ẹ̀rọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ bí yọ ìwé ìkọ́jọ́ bíbí yọ ọlọ́gbọ́n kún ìrìnà yọ wọ́n díò owó kiri tẹ̀lé noah Director General of Direct Labour Agency Delta State ọ̀rọ̀ ayé lóbi kúkú owó kiri sọ̀kòtì Commissioner for Environment ọmúyẹ lágbàdo wékùyẹ wàkàyé ṣe yíí ẹnu ẹnu wàrà Chief Michael Asabolo. The managing director of Bodafe Holding alias Sivili ọ̀rọ̀ gbogbo wo ìgbà yóò ju òdi ọ́ Chief Dr. Monday Asakpa ẹ̀mí ẹnu wọ́n ra ayé pápálẹ̀ èyí sì bọ́ọ̀lù kankan ní òkè àgbàdo ìjọ.
Okoro kokoko. Okoro kokoko. Eja pari se kera wani nene. Okoro maruko. Baya me okoro maruko yino. Arida me okoro maruko. Arida ro ne me okoro kokoko. Baya ro ne me okoro maruko. Arida me. Ejọba ìṣèké ọwọ́. Ejọba ìṣèké ọwọ́. Iná nèbè jọba ìṣèké ọwọ́. Iná nèbè jọba ìṣèké ọwọ́. Oko lọ́wọ́ oko. Ejọba ìṣèké ọwọ́. Ejọba ìyẹn náà pa ìṣèké ọwọ́ bọ́ọ̀bọ̀. Iná nèbè jọba ìṣèké ọwọ́. O máa dàrọ̀ wọ́ọ́rọ́ máa. Ọ̀pọ̀rọ̀ máa kọ́ pàrọ̀ ṣe. Ìwú rẹ̀ kú dìde. Olóko kòkò méjọ pa ìṣèké ọwọ́. Dọ́. Ebi ọ̀nà máa nìlè. Oyè òye wà kẹyà àbá ìmọ̀lẹ̀ ọ̀ ẹ̀mẹ́nu wà lá. Èdè ń dùn ọ̀fẹ́ wù ọ̀yà tó ní àná àkọ́kọ́. Iná ń dẹ̀bẹ̀ jọ pa ìṣèké ọwọ́. Oyè orí ká tó ní. Ìtẹ̀rí sara yìí wẹ́. Ẹnu kọ́yọ̀ ọ̀la. Ó yí omi ká bí gẹ̀. Èèyàn ní ìfẹ́ là ní ọ̀rọ̀ mi lọ́wọ́. Olóko kòkò méjọ pa ìṣèké lọ́wọ́. Ìmí ní òṣìṣẹ́ oyè. Ó yí omi kíká ìdè. Ó yí omi wákẹ́rù. Oyin omi wọ́n kẹ lọ. Olóko gbogbo méjọ pa ìṣèké ọwọ́. Oyin omi kò ní mẹ́. Wọ́n dẹ́rẹ́ dábẹ́ amáre. Wọ́n dàgbà ìrorò burúkú. Ó lọ lóòrùn ẹ̀ mú di àkọ̀wé. Pọfẹ́sà Tíbọ̀lọ́ oyin omi kàyé wọ́n Grace. Mrs. Grace Michael Ifitobo. Iná lọ méjọ pa ìṣèké ọwọ́. Ó dúró wòrò mẹ́. Ọlọ́pàá kọ́ ọ̀hún àlọ́káró wà á wẹ̀. Oyè omi kan wọ́n tálẹ́rì o tálẹ́rì. Ìwẹ̀ láyé wẹ́ mẹ́nu wá lá. Oṣù pẹ́pẹ́. Oṣù yòrì kìí sọ́mọ́ báyìí lọ́yọ̀. Pat emenu wá. Mrs. Pat sọ́mọ́ ó má gbọ́ má. Iná ní méjọ pa ìṣèké ọwọ́. Oye ọkọ mọ́mọ́ pákó ẹ̀ débi ẹ̀. Ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ mi. Àná ìlàbí owó ẹ̀wọ̀n làbí ọyẹ. Nígbà ìyàmẹ̀ méjọ pa ìṣèké ọwọ́. Iná ní méjọ pa ìṣèké ọwọ́. Oye ọkọ mọ́mọ́ àmì ló ṣokú bẹ́lẹ̀ o. Ìnú wọn rà mọ̀ mẹ́ ṣokú bẹ́lẹ̀ bẹ́lẹ̀. Òpó olóògbé gbúwé. Wíyọ́ mi ká yóò wò di o. Ẹjọ́ bí a máa lọ lọ́ọ̀dú. Òwẹ́ta yóò wẹ́ wà á kọ́ bí wo. Ilé máa bá ọmọ ọkọ ẹ̀tọ́ mi lò. Ó tó lóòdù wẹ́rẹ́ máa wò ró mọ́. Nwẹ́kẹ́ jọ́jú ni o yàtọ̀lá. Ìkọ̀ wẹ́kẹ́ Azùndé lómi ìdí rẹ̀ bọ̀. Aláwọ̀ òkè kọ̀kọ́ ní pẹ́kúrò. Ìjọba ìṣèké ọwọ́. Ó lélẹ̀.
Rose Furniture, number 151, Old Uganda Road, Agbaro. Hey, where do you okay? Hey, Sakpapa, oh! Are you paying out of Sakpapa? Oh, you are Kusepe. Akaya Koma. You bought a money. I'm gonna know. You run, I run for her. You record of music, the boy will not see the character. Or use a book. Oh, you are Kokoke and a Baguko. Oh, be one. That tip of you for Quebec. Then you get your phone. And a Baguko. Oh, be you. What do you want? Hey,